Ọlọ́run ké sí ọ ọ̀ràn olùṣẹ́ àbí ó gbé ète kan ó gbélé ọ lọ wọ́n rè gbìyànjú àti gbé ògbésẹ̀ láti ṣe bóyá o ṣe Ọlọ́run ni àbí o ṣe ọ̀rà rẹ gan kọ́ tí a ṣe àṣeyọrí nínú ayé kìíní kan lè dájú wípé kó bá ti jẹ́ pé Ọlọ́run lọ́ sí ọ̀nà ni kó bá ti jẹ́ pé àgbékalẹ̀ Ọlọ́run àti kó jẹ́ pé á mú ògo Ọlọ́run ọ̀nà ayé rẹ lọ́rọ̀ ni ó di dandan kí ọ̀tá kédìde ó di dandan kú ìṣòro kédìde bóyá wà á ti borí wí kọ́ Ọlọ́run bá wú mú ọ lọ sí alẹ̀ òlérí kọ́ èdè gbèrú ẹ náà kọ́ ẹ lọ kọ́ rin máìlì 2 mẹ́fà kéèsì ìṣòro kankan lójú ọ̀nà kíkété ẹ lọ yìn ó yẹ kó fura bóyá ẹ ṣàkà ibi kì í alẹ̀ òlérí ni kẹ́ alẹ̀ yìí ni ṣùgbọ́n kó wá ti jẹ́ alẹ̀ òlérí ni kó wá ti jẹ́ bí alẹ̀ òṣèlógo ni kó wá ti jẹ́ bí ògbéga ni kó wá ti jẹ́ bí àlùyọ ni kíní kan ní dájú wí ìyẹn ọ̀tá à ń yọjú ìyẹn adínilọ́nà àfẹ́fẹ́ jùmọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run tó ní ìmọ̀mọ́ aṣáájú rẹ̀ wàá bá nínú Jeremáyà orí 1 ẹsẹ̀ 9 Ọlọ́run ní wíbà sí Jeremáyà ọmọ léjeléje ni Ọlọ́run kèsì ọgbúnṣẹ́ ńlá lè lọ Ọlọ́run wí hàn wí ké mo bẹ̀rù ojú rán ṣé o rí i pé ìwọ gangan lọ́lọ́run bá wíbà kò jẹ́ pé líkété ò gbà èdè ibi kan bá ti lọ lọ ìyá ò fẹ́ ojú ọ̀tá lò ihò ejù òun lọ afẹjúmọ́ pẹ̀lẹ́ mi ò gbàgbọ́ alẹ̀ kan kọ̀ yá o kọ̀ ẹ́ lọ gẹ́gẹ́ bí amíkọ̀yà ṣàyẹ̀wí kó o bíbẹ̀ ṣe rí ìhun burúkú ìbẹ̀nù kan ló rí wéèrú ayẹyẹ wéèrú ìlérí Ọlọ́run wéèrú ibi kan jẹ́ pé ó rè ọ́ wí agbára Ọlọ́run máa jogún ibẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yà kọ sí ọ lónìí wí mo bẹ̀rù ojú rán ọ̀pọ̀lọpọ̀ náà ti mójú lé sẹ́yìn àbí kò tí a ṣe ìdánwò àti òfọ̀rọ̀wánilẹ́rù òní àìkànbákan àgbà ń gan a ṣe ra kò rí líbẹ̀ ni a ṣe àjẹun ṣuṣẹ́ náà Ọlọ́run kò mú bẹ̀rù ojú rán Ọlọ́run ayọ̀ gbà ó ṣuṣẹ́ kí mẹ́sẹ̀njà ẹbẹ̀ ṣá kẹrí òun alẹ́ ọ sẹ́yìn Ọlọ́run nìgan ojú mọ́nẹ́jà ẹbẹ̀ ojú alága olé oṣẹ́ ni ikú mú bẹ̀rù rán líkété ògbésẹ̀ àtòlàkàkà nínú ayé bá kọ́nìyàn bá fẹ́ jagun kan àbí kọ́nìyàn bá fẹ́ tẹ̀síwájú nínú ayẹyẹ kan èrù bíbà ṣeun kọ́ yẹ kọ́nìyàn àrò pàápàá ìyẹn ọmọ Ọlọ́run kọ́ bá ro tèrù èrù ni a kọ́ lé pápá mọ́ra èrù ni a sọ ọ́ de alárìnlágbára èrù ni a kó kété ìgbàgbọ́ kẹ́nu rẹ̀ a kò sọnù èrù ni a sọ ọ́ derú èrù ni a mú gbàgbọ́ rẹ̀ a sọ ọ́ de yẹpẹrẹ kọ́ bá ti mójú mọ̀jà kọ́ mọ́ sí ọjà kó dira ọjà wẹ́ẹ̀ gbọ́dọ̀ gba ọjà kulẹ̀ nípa ojú kó ojú hàn nìyẹn ká bóyá Ọlọ́run gbé ọ lọ síjọ kọ̀ọ̀kan yà ṣe ìránṣẹ́ lébẹ̀ kó rí débẹ̀ kó ibẹ̀ sí ojú yẹn àgbà kẹ́ lébẹ̀ kó ojú yẹn ọmọdé kẹ́ lébẹ̀ kó ojú ọmọ kékeré gan lásán ó yóò lé ọ sẹ́yìn kó bá mọ ọmọ nǹkan gbà kó bá mọ ọmọ nìkan ràn án ló ṣẹ́ Ọlọ́run mú ké sí Jeremáyà kó o mi dáadáa bẹ́ẹ̀ ṣọ̀nìyàn Ọlọ́run ni mẹ̀yà mo bẹ̀rù ojú rán kàkà kó a mú bẹ̀rù ojú rán rántí ìlérí mi rántí àlàkalẹ̀ mi rántí ìpè kí mo pè ọ́ Ọlọ́run pè Jeremáyà Ọlọ́run gan mọ̀ ṣé wọ́n rò wọ́n kò é òmí wa Ọlọ́run mọ̀ ọ́ ju kọ́ ti mọ̀ra rẹ lọ èsì kọ́ mọ̀ ju kọ́ bá lé balùwẹ̀ kọ́ bọ́ra kó rí kété àrídá ọ̀rà rẹ ju yí ni lọ Ọlọ́run mọ̀ jù bá Ọlọ́run mọ̀ ìtàn àtorísun àti òṣèdá Jeremáyà kẹ́tì bá a sọ nǹkan bá a sọ bá a náà létí mọ́ wí ó ṣeé ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́ran ọ̀ra gẹ́gẹ́ bí ọjọ́ orí rẹ̀ kí a bẹ̀rù ṣùgbọ́n ìgboyà ìgbàgbọ́ òun ló nílò Ọlọ́run èṣe kẹ́ẹ̀rí ẹ̀hàn òmìrán lálẹ̀ èṣe kẹ́ẹ̀rí ẹ̀hàn àgbàlagbà lálẹ̀ èṣe kí ẹ̀rá kò láyà lálẹ̀ ṣùgbọ́n Ọlọ́run mọ̀ọ́mọ̀ yàn ọ́ fún àkànṣe iṣẹ́ ni fún àṣeyọrí ni
òun nìkan èdè yàn án náà òní yàn ràn án lọ torí bá Jeremáyà kọ́ a lọ tààrà bá a ní kọ́ ìyá gbégbèsè ó yọ̀ méjì Jeremáyà kan sọ ṣùgbọ́n ló ní Ọlọ́run pè ọ́ ní Jeremáyà ikú mo bẹ̀rù ojúran òwò gangan fúnra rẹ̀ òwò gan lè rù òwò gan lẹ́ráyé á bẹ̀rù òwò gan olùṣòro á bẹ̀rù òwò gan na má dédé lórí ká lu àlùyọ kó bá ti mo bẹ̀rù ojúran kò rántí ìlérí Ọlọ́run dandan wàá borí wàá ṣẹ́gun nínú Jésù Kristi ọ̀nìkan Ọlọ́run bá ti gbé sókè ẹ̀sọ́ ni yóò fà á lulẹ̀ ọ̀nìkan Ọlọ́run bá ti ràn lọ́ ẹ̀sọ́ ni yóò dì lọ́ èyí ni mo fẹ́ kọ́ mọ̀ látòní kọ́ mọ́kàn rẹ ọ̀rà rẹ kò mú balẹ̀. Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.